Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. 20 years now. Hey, Victor Olare, God bless you. God bless you. Amen. Yes, sir. Ashewa. Ewa Gbo. Yes, sir. Yes, sir. Oda, sir. Hello. Eya lọ ní connect ẹ lọ ní data o kò connect o. Ipola ẹ jẹ́ kí n kí arábìnrin Bímbọ́ Akínsànyà wọ́n wà láàrin wa. Ọmọ́táyọ̀ Adams àwọn náà wà láàrin wa. Friendship mi tó ṣá proper bẹ́ẹ̀ náà tí mo rí sister mi Ọlámídé. Ẹ jẹ́ kí n wo orúkọ tó ń lò lórí TikTok. Mama T Olamide Kulala, God bless you. À ń gbìyànjú láti connect yín o, network yín ò dá o. Your connection is bad. Connection is bad. So, gbogbo àwọn alága là ń bá wí, gbogbo ẹgbẹ́ pátápátá. Ẹ̀yin tẹ́ ẹ ti rí lẹ́tà nílé ẹgbẹ́ yín, ẹ̀yin náà máa rí lẹ́tà nílé ẹgbẹ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe alága àdúró, alága àjókòó, tẹ́ ẹ ń gba onílù pátápátá ni ọ̀rọ̀ tá ń sọ yìí ló bá wí. Kẹ́nìkan má sọ pé bóyá ẹgbẹ́ kan ni. Kì í ṣe ẹgbẹ́ apẹ́ kan nìkan là ń bá wí. Gbogbo ẹ̀yin onílù gbogbo ẹgbẹ́ alága pátápátá, alága àdúrà, alága àjókòó. Àwa kan ni wọ́n bá wọ́n ti fa wa lẹ́tà. Kò kàn yé o, lẹ́tà máa kàn yín lára. Òun náà la dẹ̀ ti ń sọ níta gbangba. Ó kéré jù 15,000. Ó kéré jù nìyẹn. Ibi tẹ́rù Ọlọ́run ti ń bà mí. Tí ìbá ṣe pé a gbọ́ pé torí nígbà tí mo kọ́kọ́ ń bá wọn kan discuss àwọn tí mo mọ̀ tó jẹ́ alága tí mo ní wà ridiculous o pé kí n tó kúrò Nàìjíríà gan mi ò sọ 5,000 fáwọn èèyàn. So ẹnìkan ní 25 century tí wọ́n tẹja láàrán ní 4-5 tí ẹlòmíì ọ̀kadà jókòó sórí ọ̀kadà báyìí láti Mọ́kọ́lá dé géètì tó sọ pé 1,500. Tẹ́ẹ̀kan tẹ̀lé jókòó pé lè débi tó ti ń ra àgbàdo kẹ́ra àgbàdo 50 naira jẹ mọ́. Láyé ìgbà kan mo like àgbàdo ìgbé òní gan tó bá jẹ́ sísun, mo like ẹ̀ gan gbà tí mo wà ní Naija. Tí bá páàkì mọ́tò báyìí ẹ bá mi kágbàdo 500 naira ẹ wò mo máa fọ mú rọ lọ lé báyìí ni 20 naira 30 naira 20 naira 30 wọ́n máa ṣe kó tó máa pọ̀ tó ìgbé òní tí màá máa ń rún mọ́tò mi ni mo like àgbàdo ìgbé òní. Tí wọ́n ti ń tàgbàdo yọkan ní 500 tí o ò lè fi 10 naira lé ọmọ lọ́wọ́ pé kó lọ ra bisikíìtì lọ́dọ̀ ìyá àánú, tó o lè sọ fún wọn pé lọ ra búrẹ́dì wà lọ́dọ̀ ìyá Gbénga, tó jẹ́ pé gbogbo tó máa rà sìn owó ńláńlá scotch egg lásán láyé ìgbà yẹn ló náà ta 50 naira wọ́n ní wọ́n ti ń ta 500 sìn. Hello sir. Ẹ káàbọ̀ sórí ètò. Yes sir. Yes sir. Ẹjọ́ ìdìmọ́ ni ó sọ̀rọ̀ láti lè gbẹ̀rẹ̀ aláàkúbà. Ta ló sọ̀rọ̀? Ìmọ̀ ni láti lo mẹ́mbà oníyàrá. Ẹ̀yin oníyàlú, ẹ̀yin àyàn, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ṣẹ́yin gbowó gidi, ṣẹ́yin gba pé 20,000, 30,000 lọ́dọ̀ tí yín. Ọ̀fà ló gidi o. Ọ̀fà ló gidi rárá. Ọ̀fà ló gidi. Kọ̀ọ̀dọ̀ tó ń rò pé àwọn làwọn ń dá ṣe bí agbára àwọn náà fi ń ṣe. Àti bá wọn sọ àti máa plọ̀tì láti bí 1998 láti ń play wọ́n fún wa ní 150 mọ́gọ́ bẹ́ẹ̀ sí nígbà lọ́wọ́ wọn 150 naira. Credit ẹ ti tán. Ẹ já ràn wọ́n lọ́wọ́.
ẹ já ràn wọ́n lọ́wọ́. Ṣé rí páwọn èèyàn kàn fa mo sì máa play mo máa play mo máa ṣe play voice ẹnìkan fún yín kẹ́ ẹ lè mọ nǹkan tá à ń sọ wípé ọ̀rọ̀ tó wà hello yeah à ń gbọ́ yín. Okay ma láti ọdún pẹ́lẹ́ sí kí àjẹwà mà tẹ́mi ti bẹ̀rẹ̀ sí ń gba owó láti $150 mà $150 ló ń fún wa ìgbópẹ́ lọ́ba ìpínlẹ̀ sí ní $300 ọ̀gbìnlẹ̀ sí $500 àbájá ti gbá bọ́ báyẹn ara ló ń gbé fún káyọ̀ fún wa máa ń ní ká nítorí ká sí gbogbo ẹ̀ báyẹn àdébọ̀n tó wọn gbọ́ tẹ́jẹ́ bá bẹ̀ wọ́n o bá bẹ̀ wọ́n. ṣéjọ́ tẹ́ ẹ ti ń lùlù láti 1998 tẹ́ ẹ ti ń lùlù yẹn ṣé ẹ ti lọ sóde ẹ ti bá alága lọ rí tẹ́ ẹ gba 20,000 rí. Yorùbá yìí o ẹgbẹ́ 5,000 sí increase ìjọba ọkọ̀ increase agídí náà fi ń fún wa tẹ́ bá fún wa táwọn tí ń fún wa lábọ́ wọ́n ní pé ẹsẹ̀ pé àti increase 5,000 so 5,000 ẹ̀ wọ́n ní pé àwọn 5,000 tàbí báyìí pé òun ká fi ṣòwò mọ́tò ká fi ṣòwò ìlú ká lọ rẹ́ǹtì. Àwọn oníwà tí wọ́n nílùú ní atẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ máa rẹ́ǹtì ìlú ní torí tẹ́lẹ̀ mo máa rẹ́ǹtì ìlú ní bọ̀wá tó di pé mi náà ti ń ṣe mo ṣàwọ̀ mo fi rẹ́ǹtì ìlú jọ. tó lẹ́yìn àwọn láti ká ló yẹ wọn ò ní fa lówó. tẹ́bátẹ̀tẹ̀ ní kọ́kọ́ àwọn sílù wa ní kò fún àǹkọ̀ọ̀kan wa ní kókò fún àǹkọ̀ọ̀kan bọ̀tẹ́ bá fẹ́ gba tí wọ́n mọ̀ mọ́ kí fọwọ́ gbà tẹ́gbọ́n wa lọ́gbọ́n ọkọ̀ ìyàwó kò ṣe fẹ́ kó fún àlejò. wọ́n ṣàn ṣe kí náà ẹgbẹ́ gbogbo wa pé àti ẹ̀ ní ìtumọ̀ rárá àtọ̀ ẹjọ́ níjọ́ tẹ́ ẹ ti lùlù láti 1998 yẹn sà èló lówó tẹ́ ẹ gbà tó pọ̀ jù tẹ́ ẹ lè sọ fún wa pé mo gba iye tí mo gba owó báyìí lọ́wọ́ alága kan owó yẹn ó ṣe ó lẹ́rìí ó ní kìmí èló lẹ gbà tó pọ̀ jù. ẹ gbà kò tó tí mo gbà tó ní kìmí rí kò sí owó tí mo gbà tó ní kìmí rí lẹ́yìn kò jẹ́ pé bàbá pé tọ̀kọ́tà fún ogun wa lọ́wọ́ ni àbújí náà lọ́ọ́ máa fi gbà nílé bẹ̀ fún wa ní 5,000 kọ́kọ́ fi 4,000 sọ́wọ́ tó lẹ́tà hàn àwa ti tọ́jú ẹ̀ pamọ́ àwa ní àyàn gbà bàtà ọ̀dọ̀ àmúmi ìlú ilé látàárọ̀ ẹ̀ṣà fi 1,000 tó 500. ọ̀gá tó ní kìíní náà o tẹ̀lẹ̀ gbogbo mẹ́rin kan wọ́n sí ìbí kọjá ṣe wọ́n mo dá Sọ́lá alápẹpẹ ọ̀rẹ́ mi ẹjọ́ ṣé nínú 5,000 yẹn ṣé náà lẹ ti máa ń gbé báìkì lọ lẹ ti máa ń wọ mọ́tò lọ bí tẹ́ ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni ní 5,000 láti máa wọ mọ́tò. àlọ àtàbọ̀. bẹ́ẹ̀ni àlọ àtàbọ̀. ẹ tún máa rẹ́ǹtì ìlú ẹ tí ò bá nílò àti rẹ́ǹtì ìlú ní 5,000. 5,000 náà máa gbélé àlọgbà mí gan wá tí ìṣẹ́ wọn ló fa 4,000 náà. wọ́n ti fi 4,000. lẹ́yìn máa ti 1,000 àìtọ́lẹ̀ tó rán ara pé kò kí ń darí kò kí ń gbé bẹ́ẹ̀ ní àwọn kan sílẹ̀ náà bẹ́ẹ̀ náà. ìkàlẹ̀ lomi inú wọn ìkàlẹ̀ lomi wà láì. nǹkan tó bẹ̀rẹ̀ kọ́tà mi jù kọ́tà ẹ̀jọ̀ ó jẹ́ ṣe abọ́ ẹ̀ tó bá ti gbélé àwọn náà máa ń dà wọ́n máa dà sínú báàgì ni wọ́n fún wa rí agídí tó bá máa fún wa gan lè lọ bí 400 wọ́n lè lọ 200 wọ́n lè lọ 500 ó tó máa yọ tó máa yọ tó pọ̀ jù tó máa fa 1,000 mo pọ̀ jù ẹ̀wọ́n ló fa alábọ̀ àwọn ní ẹ̀ o a máa bá iṣẹ́ àwọn jẹ́ o wọ́n ti jẹ́ tó ní níbi àwọn ní ká má máa dábọ́ fà wá ní ká má bá iṣẹ́ àwọn jẹ́ ó jẹ́ tó tá nǹkan à ń dábọ́ dání wọ́n máa fi abọ́ yẹn dànù ni wọ́n ká má bá iṣẹ́ àwọn jẹ́. wọ́n máa fi abọ́ yẹn dànù ni. mọ́mí abúlé fún Adéníkẹ́ Fọláṣadé God bless you. bẹ́ẹ̀ ni irú arábìnrin tó kọ́mẹ̀tì yìí àwọn tí ẹ̀ ń challenge pé anybody tó bá jẹ́ onílù àwọn ní I thank God for my life. If any of my iron is here, none of them can say any negative things about me. I will collect money for them from the family, from the groom, and also I will tell the groom to launch the chair before it sits. And I will give all to the drummers. And they even spray my iron safe. God bless you, madam. Arábìnrin kan ló sọ̀rọ̀ yìí. Kí lorúkọ alága kí náà pè yín? Àwọn tó dá wà nù wọn. Alága kí ni tọ̀dọ̀ ti yín mà? Mommy wa God bless you. Ọ̀gá
mi ìgbàgbẹ́ bí ìjájà kù dàkú àti ọ̀wá lẹ́nàjà kọ pámánẹ́ẹ̀tì mọ́. Wọ́n dàbí bòròbòrò yìí. Tọ́ba lo èmi lónìí, wọ́n lè lẹ́nu mí lọ́la. Èmi náà ẹ̀kọ́ lórí bóyá láti ó lè gbé mi lọ máa lò lọ́sẹ̀ yìí. Tó wọ́n kàn dà ìwà rú ni kò jẹ́ ká pámánẹ́ẹ̀tì yìí kọ́ tọ́ba kọ́síyà ti mọ́ lára. Tọ́ba dúró tì wọ́n lókù. Ó ga ọ, ìyanu á ṣẹlẹ̀, ìyàtọ̀ á wà, ṣé ẹ ti gbọ́? Ẹ má wọrí. Ní pé wọ́n àwọn dàbí ti alága tẹ́lẹ̀, mi ò ní ẹyọ kankan mọ́ bí gbogbo máa ṣe ayàmàyàmá náà mi. Àyípadà rere á wà lágbára Ọlọ́run, ṣé ẹ ti gbọ́? Ẹ ṣe gan sa. Ẹjọ́ máa lè fẹ́ gbé fún yẹn má gbà lọ́wọ́ wọn o. Nínú ìgbàgbọ́ lè fẹ́ gbé fún yín pé kẹ́kẹ́ gbogbo program. Ẹ má dà wọn lọ aláàbùkún yín o. Àmì Ẹ má ṣàánú yín o. Ẹjọ́ mi má gbó lọ́wọ́ o. Àìṣerú èèyàn bẹ́ẹ̀. No. Bíráàbù náà máa ń ṣe Nàìjíríà bíráàbù. Kò lè dókè dá Amẹ́ríkà. Elówe fún wa ní Nàìjíríà. Ẹ tó wọ́n máa gbé bílíọ̀nsì wá. Tẹ́ pé ó lè fún ok tẹ́lẹ̀ kan sọ pé ó fẹ́ fún mi ní 20 million. Ṣé tó máa kọ́kọ́ calculate sí pé ló máa jẹ́ ní owó Amẹ́ríkà ń bì torí mi ò ná náírà. So tó máa fún mi lówó sí ó máa pé millions ó máa gbélẹ̀ gidigidi gan ni. Bọ̀ kò rí bẹ́ẹ̀ sà. Irọ́ ìyanu á ṣẹlẹ̀. Olúwatóyìn Adébáyọ̀, ìyá Lẹ́kìtì, God bless you for joining us again. Ẹ ṣé gan brother mi, God bless you. Hey, what is okay since 3 years ago. Ṣé gbọ́ o, arábìnrin sọ wípé láti bí ọdún mẹ́ta. Wọ́n ní the least tí àwọn máa ń fún àwọn onílù àwọn is 12,000 for the past 3 years. Tí àwọn kan dẹ̀ ṣe fún onílù ní 2,000. Mo bọ̀ náà, ẹ jẹ́ kí n wá voice note kan. Mo sọ fún yín pé àwọn alága kan dà, mi ò ń parọ́ o. Mo ti bá àwọn alága tí mo ti bá sọ̀rọ̀, even àwọn tó wà labroad yìí. At least mo ti bá alága sọ̀rọ̀ sí àwọn tí mo ti bá sọ̀rọ̀ is more than 15. Mo dẹ̀ dúpẹ́ mo appreciate àwọn alága tó dá voice note lẹ̀ fún mi because àwọn náà fẹ́ kí nǹkan dá ni. Pé kò ṣeé gbọ́sẹ́. Ẹ jẹ́ ká tún lára àwọn onílù ṣáwóró ṣé ṣáwóró dẹ àbí bó o ní ẹ mà káàbọ̀ sórí ètò. Yes sir. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi náà Ayọ̀kọ́lé Àjẹrẹ́ Dáúdà, èké ìṣàwòrò rírà ayẹyẹ. Tó. Hello, ẹ bá wa dá sétò. Ẹ kú ètò máa kò nígbàgbọ́ sí. Àmín. Àmín. Ìjọba àwọn alága ìtọ́lọ́run ọlọ́run gbàdúrà wa. Ọ̀pọ̀lọpọ̀ ní wọn mọ̀ pé kọ́lá wọn lórí ọkùnrin ló ṣiṣẹ́ fún ọ. Ọ̀dọ̀ tó yẹ fẹ́ rí owó ìnáwó tọkùnrin ná ó ju tóbìnrin lọ. Kò sí bó ṣe fẹ́ rí tóbìnrin bá ní bílíọ̀nù ọkọ ẹ̀ ló gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ láti máa ṣe òfin ti gbogbo nǹkan lórí àti ẹ́díìtì ọkọ ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe àwọn ẹ̀ lọ́kọ ọmọ pé tóbìnrin bá ní owó dára tẹ́lẹ̀ òrí ó gbọ́dọ̀ máa gbà lọ́wọ́ ọkùnrin. Bẹ́ẹ̀ gbọ́ mi mà. Bẹ́ẹ̀ ni à ń gbọ́. Olùwàmù ọdún wájú dá pé wọn ò ní fún wa lówó tó yẹ kó fún wa. Bàbá ṣe 5,000 gbà yẹn náà tí mo sẹ́yìn ìgbé sí àwọn alága mo ṣe alága ní òkè mọ́tò mi lónìí. Ìgbà tẹ́ increase ẹ̀ sí 5,000 àbí? Nígbà ẹbí ọdún márùn-ún sẹ́yìn àbọ̀dún mẹ́fà tí ó ti tẹ́ ìgbà. Wọ́n yà pé. Ẹ jẹ́ má bínú. Ẹ jẹ́ dúró náà mo fẹ́ yí kinní ní volume dáadáa. Ẹ jẹ́ ó dàn. Mo ń bọ̀, ẹ jẹ́ fi ke lo speaker ilé. Ó yá mo gbọ́rọ̀ yín báyìí. Mo ti gbọ́ báyìí. Bá ṣe ní 5,000 gbà yẹn tí mo sẹ́ǹdẹ̀ sí àwọn alága àbọ̀kan tí wọ́n ní gbà yẹn. Wọ́n lá ọ̀pẹ̀ ní mo wá pé mo sì àwọn bíi mélòó kan ní ọ̀pẹ̀ wọ́n ní ẹ̀kọ́ á ṣiṣẹ́ mọ́ ni wọ́n ní gbàgbẹ́ fún ọ ní mo máa sọ ìlú fẹ́ gbà fún wa. Mo ṣe bẹ́ẹ̀ náà sọ ìdẹ́ ìgbà lọ́wọ́ àwọn client ní tẹ́ǹgbà ṣe lọ́wọ́. Òkè wọ́n bá rẹ̀ tó fẹ́ gbà lọ́wọ́. Òkè tábà ti níṣẹ́ ńlá wọn àpè ẹ̀ má rọ ọdún sọ fún mi gbà yẹn. Ọdún sọ fún mi gbà yẹn. Ọdún ìgbẹ́ tíṣẹ́ bá pọ̀ táwọn yóò mi bá níṣẹ́ ni máa ń tó níṣẹ́ gbà. Ẹ tó bá níṣẹ́ ní iṣẹ́ máa ń tó níṣẹ́ mi ò lára ti tábà ọ̀rọ̀ ó lè tẹ̀mí lọ́rùn sí pé kí a máa wà lé kan kí a máa rò pa kí a wà lọ́wọ́ pé
aṣọ gbọ́dọ̀ wáṣọ pé wà òkè gbogbo aláwọ̀ bí iṣẹ́ ṣe àǹkárá ò ṣe ṣiṣẹ́ wa mọ́ màtíríà tó wà òkè lónìí láti wọ̀ tó ń gbá gbọ́dọ̀ àtàkárò tó jẹ́ tó bá múra tán ẹ máa rò pọ́pọ̀ ìyàwó gan ni ẹ máa rò pọ́pọ̀ ìyàwó ni tó bá múra tán tó ń bá máa àwọn olùmí ṣe àdá pé àṣìwọ̀n ẹ̀kọ́ ìjì wọn tẹ́ pé ẹ̀kọ́ pé gbogbo àwọn àfa olùdọ́gba fẹ́ àwọn kan ọ̀rẹ́ pé tó bá múra tán báyìí gan àbẹ́dà mi fọ́n pè ní tọ́ǹsì Dẹ́mọ́lá pàǹpà tọ́ pè ní tọ́ǹsì tí ẹ̀gbọ́n ẹ̀ bá múra tán ẹ bá rí ẹrù tó wà lọ́rùn wọn lásán ẹ máa rò pé ṣé ẹ̀ bá ìyàwó lélẹ́ yìí ẹ bá ń fún wa 5,000 lórí ẹ̀ náà ṣé ẹ̀dẹ́dẹ́ rẹ̀ pé iṣẹ́ àwọn obìnrin ní ọlọ́kàn lókun fún yín ni pé ẹ máa ṣe ni wọ́n sọ wá di kíní ẹjọ́ bá wọn sọ̀rọ̀ ẹjọ́ kọ́ ṣàánú wa o ìwà àtọmọ́ wà lé kọ́ ṣàánú wa. I know. Àmín. God bless you. It's okay. Yes, sir. Olórí. Ṣé mi wá mọ̀ bóyá mo máa mọ orúkọ yẹn pronounce dáadáa. Mo fẹ́ kó connect. Olórí ṣé Abúlẹ̀fọ̀n àbí? When I work with Alhaji Bello Hall of Lute Gate Motion on 26th of April and also on the 1st of this month at Marian Hall, Barowa, in Iyanapaya this month. The Ayan that works with me there is here with us presently, and he can testify to it. God bless you, mommy. Thanks for this lovely. Okay, thanks for this. Thanks for this. I love this program so much. God bless you, ma. I do tell my colleagues that we should always do what we make the Ayan wife to pray for us. So. Okay, Olapade Sunday Ajao can testify to this. Ìyẹn ni ẹni tó jẹ́ àyàn tó ń bá arábìnrin ṣiṣẹ́. Ṣé rí pé tó gbé ní bá dání lójú Yorùbá sọ pé a máa ń fògùn ìgbà rẹ̀ ni. Hello. Hello. Hello, ma. Hello, sir. Hello, ma. Yes, sir. Yeah, eka tomorrow. Eka so, sir. Yes, ma. Mr. Ṣẹ́gun Amúlùdùn ló sọ̀rọ̀, ma. Mr. Ṣẹ́gun Amúlùdùn. Gbẹgbẹgbẹgbẹ àwa la Amúlùdùn. Ẹ káàbọ̀ sórí ìtàn. Ẹ̀yin ni coordinator. Okay. Ṣé ẹ̀yin ni Ṣórin Ọlá àbí? Yes, ma. Ẹ̀yin lẹ mú lẹ́tà lọ sọ́dọ̀ màmá. Yes, ma. Torí màmá sọ wípé Ṣórin Ọlá sọ̀rọ̀ yín nígbà tèmi àti wọ́n jọ sọ̀rọ̀ pé wọ́n ní ó dẹ̀ pọ́kọ wọn ló sọ pé Ṣórin Ọlá di méjì nǹkan kan tí yín ní ètò wọn nítorí nígbà tẹ́ mú lẹ́tà wá nǹkan kan pé ṣe dáadáa but lẹ́tà tẹ́ mú lọ kò sí phone number ń bẹ̀ wọ́n ní màmá Ṣórin Ọlá sọ pé torí ẹ̀ làwọn ò ṣe mọ̀ báwọn ṣe máa reach ẹ̀ táwọn máa reach out sí then kì í ṣe àwọn gangan lẹ direct ẹ̀ sí esco ẹgbẹ́ ni kí ló tẹ̀yìn náà ò fi bóyá phone number sí nígbà tí ẹ tẹ lẹ́tà. Ó lè jẹ́ typing error ni each letter tá a bá kọ a máa fi nọ́mbà àti ọba lè pè síbẹ̀. Okay. This is the top time tá a máa write fún wọn. Ẹlẹ́kẹta. The last letter tá a write sí the last letter tá a write fún wọn write sí Lagos State Governor wọn which is mama wa Ṣípẹ́ Olú tó jẹ́ governor wọn Lagos State. Tí a dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tó sọ fún wa wípé kò sí kan tí àwọn lè ṣe ní lórí wípé ká lọ mú wá láti òkè nǹkan tó tún jẹ́ ká ráìtì tí ọ̀nà Olúwafúnkẹ́ Ṣórin Ọlá náà nìyẹn. Ṣẹ̀dẹ̀ rí lórí ọ̀rọ̀ àwọn alága tí à ń sọ yìí sà má nínú 100% wọn a lè sọ wípé ọ̀rọ̀ 20% wọ́n ṣe dáadáa 20% ló ṣe dáadáa nínú wọn tí àwa kọ̀ọ̀kan dẹ̀ mọ̀. Ṣe rí 80% tó kù Ọlọ́run ṣàánú wa ni o. Máa tó bá ṣe wípé àwọn onílù náà kò ṣe pé iṣẹ́ ìlú nìkan ni mo ṣe wá dúró lé mi ẹlòmíì nínú wa gan kò ní lè rí owó oúnjẹ fún ọmọ ẹ̀ nínú ilé. Nítorí àwọn kan wà tó yẹ wípé tá a bá ṣiṣẹ́ lọ́wọ́ báyìí ẹ máa fi parí iṣẹ́ from A to Z mà wọ́n lè má fún yín ní £1 nínú abọ́ tó jẹ́ wípé 5,000 tí wọ́n fẹ́ fún wa yẹn náà òun ni priority wọn. Wọ́n tún fún wa ní 5,000 naira yẹn gan-an ó wà dàbí pé wọ́n fẹ́ fún wa ní 30 million ni. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ní ti sọ́ńdù ilé ẹ̀kọ́ ẹlòmíì gan nínú 5,000 tó fẹ́ fún wa yẹn á ti kọ́kọ́ yọ 1,000 tẹ́gbẹ́ kan á kọ́kọ́ kó 4,000 naira lọ́wọ́.
afẹ́ wo reaction yín tó bá ṣe wípé àwa fúnra ara wa náà a ti ń kọ́ ara wa lẹ́kọ̀ọ́ ní orí platform wa nínú ẹgbẹ́ wípé a gbọ́dọ̀ gbọ́ wípé onílù kọ̀ọ̀kan lọ bá alága jà lóde. Pé onílù kọ̀ọ̀kan bá alága jà lóde nítorí tó bá máa sọ wá ní pé àwọn onílù lọ́wọ́ bá pàtí onípàtí jẹ́ which means àwọn kẹ́ẹ̀tì tá à ń bá ṣiṣẹ́ yìí wọn ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi di wípé ariwo ṣẹlẹ̀ bọ̀wọ́ máa sọ pé àwọn onílù ló ń pariwo bẹ̀rẹ̀ wọn ní àwọn fúnra ara wọn tó jẹ́ alága tó pè wá wá síbẹ̀ wọn ní sọ pé ìkọ́ báyìí báyìí lọ́wọ́ ṣe fún wa. Torí ẹ̀ lórí ọ̀wọ̀ kan báyẹn náà àwa náà tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa wípé tẹ bá máa jáde ẹ múra dífẹ́kìlì débi wípé tí èèyàn gan bá rí i kò ní lè rọ́bì sí i lójú àgbẹ̀. Bọ̀ ṣé lórí 5,000 iná wà ni wọ́n ṣe fẹ́ máa múra decently ẹni tí ò ní ìlú yóò rẹ̀ tìlú mbẹ̀ yóò wọ̀ kárẹ̀ yóò gbọ́ kárẹ̀ àbí kó wọ mọ́tò tó àfòrònú ẹ̀ ní 5,000 náà. Mọ́mì kò sí kan tá a fẹ́ ṣe. Jesus. Dìbítù wọn tá a ṣì ń rí gbà yẹn náà làwa náà máa ń lò díẹ̀díẹ̀ bọ́ ẹlòmíì nínú wọn kò kí understand. Lórí nǹkan báyìí gan kálága mi bá níṣẹ́ bóyá ẹwà níbi irú sáìdì Agége kálága mi níṣẹ́ ní Àjà òní lè mú yín lọ sí Àjà nítorí owó mọ́tò tó máa sọ ó máa sọ wípé kẹgbẹ́ òun wó nílùú lájà bẹ́ẹ̀ ni. Nítorí kò fẹ́ sọ kọjá 5,000 naira tó fẹ́ fún yín yẹn kò fẹ́ sọ kọjá ẹ̀. Mọ́mì ẹjọ́ ẹ̀dẹ̀ lákọ̀ máa. Èmi fẹ́ bèrè question kan mo fẹ́ bèrè question kan ṣé àwọn tó wà lẹ́kọ̀ọ́ nílùú Èkó ṣáwọn náà san 5,000 ni àbáwọn tó wà ní Ìbàdàn nìkan àtàbẹ̀òkúta ló san 5,000 àbáwọn tó wà ní bí Èkìtì nǹkan nìkan ló san 5,000 àbí ṣé àwọn Lagos state torí Èkó gbajúmọ̀ ni Èkó Lagos ìlú ṣáwọn náà san 5,000 ni. Mọ́mì 5,000 naira tá à ń sọ yìí gan bóyá 3 years ago láṣẹ̀ṣẹ̀ ìjàjà 5,000 wípé a fẹ́ máa gba 5,000. Ṣé àwọn tó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó lùlù lẹ́kọ̀ọ́ náà ṣáré Èkó náà gba 5,000 ni. 5,000 lọ fún wa generally. Ṣúgà já. Àfi àwọn alága social media nìkan ni wọ́n fún onílù wọn ní 7,000 naira. Àwọn alága social media nìkan ló fún onílù wọn ní 7,000. Àmọ́ tá a bá wá sọ̀rọ̀ àwọn alága social media yìí náà wọ́n ti wọn onílù wọn wọn lè jáde wá láti bá wa ṣèkan tá à ń ṣe nítorí pé wọ́n ń wò níwò wípé ká má bàa gbàjẹ́ lẹ́nu wọn kò jẹ́ rí bẹ́ẹ̀. Gbogbo kan tá à ń fà yìí nìsín mo sọ tó lùlù fún àwọn social media alága yìí fún àwọn tẹlifíṣì tá à ń sọ yìí kò sí kankan tó bá wa tó sọ̀pọ̀tì wa lórí kan tá à ń ṣe yìí. Èyí tẹ́ wá jẹ́ coordinator sà ṣé mọ̀ wípé ibi tẹ́ kọ lẹ́tà lọ àwọn nìkan kọ́ ni wọ́n jẹ́ bí ààrẹ fún àwọn ẹgbẹ́ alága ìdúró alága ìjókòó wọ́n láwọn ẹgbẹ́ míì tún wà bí atconwem ìkọ̀ọ̀kan atwecon tí pé ó tún yàtọ̀ sí ti hapwecon wọ́n láwọn kan tún wà tó tún ní group ṣé gbogbo ibẹ̀ yẹn lẹ ti ń ṣètò láti mú lẹ́tà lọ torí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ gbogbo alága ló kàn àbí àwọn kan lẹ fẹ́ kó kàn ni. Mọ́mì gbogbo alága pátápátá ni a fẹ́ jẹ́ kó kàn nítorí pé ká tó dé ọ̀dọ̀ màmá sórí ọ̀la èyí ti wá ní wípé wọ́n sọ ti jẹ́ wípé àwọn ni president gbogbo àwọn alága yẹn ni a ti wá wò wípé àwọn ló máa tábàlẹ̀ right sí àwọn wípé ó máa spread ìdè gbogbo tó yẹ kó spread ìdè but àwọn àwa náà wípé àti ẹ̀kọ́ àti àpẹ́kọ̀ àti youngstar àti kíníkọ social media alága àmọ́ wípé wọ́n tún but àti àwọn àpẹ́kàn gbogbo pátápátá lẹ máa gbé lẹ́tà yín dé torí gbogbo ètò tá à ń ṣe gbogbo alága pátápátá tó bá ti ń gba engagement ló kàn. Bẹ́ẹ̀ ni ló kàn pátápátá. Bí ò jẹ́ bẹ́ẹ̀ ẹbí ti sọ fún wọn o ẹ má bò nínú cháàjì mọ́ tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lóde ẹ fún àwọn fámílì ọkọ tẹ́ ń gbowó gidigidi lọ́wọ́ wọn ẹ máa cháàjì ẹlòmí 200,000 ẹ máa gba 350 ẹ forí olúlu gbowó ẹbọ fún 5,000 ẹ ṣí wọn lẹ jẹ́ káwọn fámílì yẹn mọ̀ ẹ jẹ́ káwọn àwọn ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wedding ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bó nílùú wọn sọ̀rọ̀ ẹ fẹ́ sọ ó directly fún nílùú wọn ń cheat àwọn onílù nígbà tó bá ń dọwọ́ rú lójú agbo yín bóyá ara yín máa wálẹ̀. bẹ́ẹ̀ ṣe ń sọ yóò dáa
ibùdó ìbọn kí ẹni tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n kó sọ pé ẹ̀fọ́ anímọ̀bọ nílùú níwọ̀n ní rí ní ibẹ̀. ẹni torí wọ́n ti máa owó àgbègbè wọ́n ti forí yín gbowó ni àwọn wá lọ ra aṣọ wá lọ ra léèsì owó tí ẹ san fún makeup ẹ ti sanwó Onilu ìkà nìyí èyí tá ń bá wí èyí tọrọ kan ìkà nìyí ẹ máa wé gèlè ẹ máa sanwó makeup nítorí pé ẹ lóde Onilu tó gbélù wá tó wọ mọ́tò wá tó máa tọ́jú family mi owó tẹ́mi ṣe makeup gbé ẹ̀ san fún wọn náà. ní priority wa o àgọ́ owó tó wà ní abọ́ yẹn kò ní priority wa kọ́ máa ṣàánú àwa náà kọ́ máa gbá bọ́ọ̀lẹ̀ fún àwa náà kọ́ máa ṣàánú wa. ó di dandan ṣe bí wọ́n máa wá. wípé tóun bá ti tọwọ́ sí máa bọ́ gbogbo wa lájọ ní. wọ́n máa ṣe wọ́n máa ṣètò wọ́n máa ṣètọ́. wọ́n máa ṣètọ́ mi ò gbọ́ rí pé wọn ẹ̀ ní gbowó fónílù ẹ̀ ní gbégbálẹ̀ fónílù who does that? àwọn kan lára yín burú o no wonder. táwọn àwọn alága kan sọ wípé àníwà táwọn kan ń wù láàrin àwọn ò dáa. ẹ̀yin tẹ́ fún wa lọ́wọ́ tẹ́ send àwọn voice notes sí wa I want to say a very big thank you to you because a ti ń rí gbogbo bọ́rọ̀ yẹn ṣe lọ. ẹ jọ̀ọ́ coordinator ẹ lọ tẹ lẹ́tà ẹ sọ fún secretary ẹgbẹ́ yẹn lọ pín gbogbo wọn ní lẹ́tà àti alága tó wà àti àwọn alága dúró alága jókòó orí social media àti tí ò social media àti àtúwẹ́kàn àti gbogbo wọn pátápátá gbogbo àwọn tẹ́ bá mọ̀ ẹ lọ fún wọn. Iyán ó gbọ́dọ̀ di àtúgún ọbẹ̀ gbọ́dọ̀ di àtúnṣe bí ó jẹ́ bẹ́ẹ̀ à ní dákẹ́ o but èmi mọ̀ yìí pé màmá Ṣórin Ọlá wọ́n máa gbé ìgbésẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a jọ sọ àwọn tí ẹ̀ rẹ́dì láti ṣàtúnṣe tó dáwọn gan sọ pé 5,000 yẹn wà ridiculous àwọn gan rẹ́dì láti ṣe pé kí everybody because tí ẹ bá jáwọ́ lẹ́yìn alága tẹ́ ìṣe rádaràda yìí alágàdo alágàjoko tẹ́ ìṣe rádaràda yìí táwa náà bá bẹ̀rẹ̀ show ẹ ń gan òní ríṣẹ́ gbà nítorí a máa jẹ́ káwọn tó fẹ́ ṣe ìyàwó àwọn fámílì ọkọ fámílì ìyàwó kọ́mọ̀ pé tí owó tẹ̀ fáwọn alága 5,000 lẹ́ ń fún wọn lẹ́ fáwọn Onilu nínú gbogbo owó tẹ̀ gbà so gbogbo charges ẹ máa charge tẹ́mọ̀ gangan Onilu mẹ́ta ni mò ń kó bọ̀ Onilu mẹ́fà 50,000 lówó wọn 40,000 ni mo lè bẹ̀ wọ́n sí láti kò sí gbogbo yín àṣírí yín náà ẹ̀mọ̀ pàṣẹ náà ti tú báyìí so àwọn yẹn náà máa bèèrè lọ́wọ́ yìí pé ṣé àwọn Onilu tẹ́lẹ̀ fẹ́ máa san 5,000 fún ṣé àwọn lè wá ń charge wa pé ẹ fẹ́ gbà bó o gba ṣẹ́ 120,000 ó yẹ kó lè tọ́jú Onilu ẹ kó jẹ́ pé o charge gan kó má ṣiṣẹ́ púpọ̀ kó jẹ́ pé 120 gan ló charge tó ṣe 100,000 gan ni wọ́n fi gbà ẹ́ síṣẹ́ tó o bá lo Onilu méjì tó o gba 100,000 tó fi gbà ẹ́ síṣẹ́ àti fún Onilu ẹ méjì yẹn ní 15,000 kò yẹ kó jẹ́ kó o tiẹ̀ kọ́ fún ọ ní 40,000 kí wọ́n náà mú 20,000 kò yẹ kó jẹ́ problem fún ẹ ṣùgbọ́n kọjú greediness ti báyé yín jẹ́ mo ṣe gold friendship mi báwo ni greediness ó ti báyé ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ àdánìkan gbé nù bá lọ bí odidi kí gbogbo ẹ̀ ṣàjẹ́ ti yín jẹ́ wọ̀bìwọ̀bìwọ̀bì ẹ̀ ló kọlà ẹ káàsán sá o ẹ ló ẹ ti wà lórí ètò à ń gbọ́ yín o à ń fomi lò ó ẹ ṣeun. ẹ ṣe gan ọ àrí àfiṣẹ́tì látàná tí a ti ń gbóhùn orúkọ mi ní Wàsíù Àyàntẹ́jú Gmek International. God bless you láti ìlú Èkó.